lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Ìbà Gani Adams àti bàmí olóyè Sunday Adéníyì Adéyẹmọ Igboho sà tí ó ti ń digbá mi sí omi òtó. Àwọn kan ń jáde láti inú ẹgbẹ́ OPC tí wọ́n ń ṣépè tí wọ́n ń sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho. Yorùbá ni wọ́n o, wọn ì ṣe Fúlàní o. Àwọn kan náà dẹ̀ ń jáde wípé láyé àwọn ni ti olóyè Sunday Adéníyì Adéyẹmọ Igboho sà. Àwọn ò ní gbà kí èèrà burúkú rin olóyè Sunday Igboho. Èmi rò wípé kì í ṣe tó kàn nísìn nìyẹn. Àti àwọn ọmọlẹ́yìn OPC àti àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Adéníyì Adéyẹmọ Igboho sà. Kì í ṣe tó kàn ní wípé kí Yorùbá tún máa bára wọn jà. Tá a bá sọ wípé bóyá ìpínyàwólẹ̀ ló ń jà wá, ìpínyàwólẹ̀ ló ń jà wá, ṣé dandan ni kí continuity tún bẹ̀rẹ̀ ni? Kí ló dé tí a fi mọ ní olúfimọ kó parí kí ìpínyàwólẹ̀ parí lórí ìran Yorùbá? Pẹ̀lú àwọn ọmọ yẹn sì wà níbi tán wà yẹn o. Àwọn ọmọ yẹn èyí tán jẹ èèyàn ò mọ̀ o. Bóyá wọ́n sì ti kú tí wọn ò gbé kámẹ́rà tí wọ́n lójú tí a rí wọn àmọ́ o. Àmọ́ condition tí wọ́n wà o. Bó o láṣẹ yọ wọ́n kúrò nínú ibi tí wọ́n wà yẹn. Kò wá yẹ kí irú ṣe mọ̀ wípé ní ìran Yorùbá tí a bá rí bíi méjì mẹ́ta irú Igboho Sunday yìí tó bá dúró bọ́n ṣe dúró yìí, kéèyàn tó lè fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ wípé àníṣe mo fẹ́ gba àwọn èèyàn mi kúrò nínú ìyà. Ó fi òdìdí ẹ̀mí ara rẹ̀ lẹ̀ pé tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ rántí wípé wọ́n ti jagun kan ṣáájú tọ́lọ́run mú wọn borí ẹ̀. Kì wá ṣe tó tún wá kàn nìyẹn wípé Yorùbá kan ó tún wá jáde ẹ wàá máa fún Igboho Sunday lépè. Èyí tèmi rò ní wípé dóò mi ì tí ì rí fídíò kan tí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ sí Igboho, èmi ò tí ì rí o. Even àwọn tí wọ́n ń jáde gan tí wọ́n sọ̀rọ̀ sí wọn wàláhì tàláhì Ìbà Gani Adams lè má ràn wọ́n ní tí wọ́n ń ṣe yẹn lọ́dọ̀ tèmi o bí mo ṣe rò ó. Mo fẹ́ lè pera mi ní blogger Sunday Igboho torí mo nífẹ̀ẹ́ wọn dákú. Lábalábì kan náà mo dẹ̀ súnmọ́ àwọn OPC. So àwọn ò mú ẹnìkan lọ́tà. Ṣùgbọ́n níbi tí a bá ti rí wípé ìta ń jà fún ìtúsílẹ̀ fẹ́ jáde ńbẹ̀, dandan ni kí a support gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá tí kì í sọ máa lè. Kì í ṣe wípé káwá máa ṣépè fún ẹni tí a rí wípé ó fẹ́ gbà wá kúrò nínú ìyà. Kí ló dé tí a lè fọwọ́sowọ́pọ̀? Irú igun àwọn ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan sí wípé Ìbà Gani Adams mi tí ì rí bóyá wà o mi mọ̀ o bọ̀ mi tí ì rí ibi tí wọ́n ti jáde wípé àníṣe ìkan báyìí làwọn fẹ́ kó ṣẹlẹ̀ sí Igboho Sunday gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Mi ò tí ì rí fídíò àbí tí wọ́n ti tàbùkù Igboho. Mi ì dẹ̀ rí ibi tí Igboho ti sọ̀rọ̀ òdì tàbí tó tán ti sọ tí ò da sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Òǹkàlùkù ń ṣe tiẹ̀ ni. Àwọn tí wọ́n kàn ń jáde yẹn bóyá ìtara wípé bóyá nǹkan kan fẹ́ jáde tí wọn ò rí tán wá rí wípé bóyá Igboho fẹ́ baṣẹ́ jẹ́ bóyá ọ̀nà wọn fi ń jáde. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò rán wọn ní tí wọ́n ń ṣe. Ó ń lò ní fẹ́ kó bàjẹ́. So gbogbo ẹ̀yin tí ẹ̀ ń set camera tẹ́ ẹ̀ ń ba orúkọ OPC jẹ́ tẹ́ ẹ kórun gbọ̀n sẹ́nu bí ẹranko kan nù gbótì ní dákọ̀ tí ẹ̀ ń ba OPC jẹ́ tára Ààrẹ Ọ̀nà Kakanfò rán yín ní tẹ́ ń ṣe ṣùgbọ́n tẹ́ fẹ́ fi dá wàhálà lẹ̀ sí ìran Yorùbá ṣé n tó kàn nìyẹn lásìkò tó tá a wà yìí. Bẹ́ẹ̀ Yorùbá lọ nú gbó kí ló dé tẹ́ ẹ̀ mọ́ fàdúrà ran àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ sóràn yín ní tẹ́ ń ṣe yẹn. Ṣé n tó kàn nìyẹn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ sí wa báyìí? Ṣé n tó kàn nìyẹn? Ẹ rí i pé àwọn pásítọ̀ tó lọ ń pè, àwọn àfáà tó lọ ń pè, àwọn babaláwo tòótọ́ tí wọ́n èso lérí ibú èèyàn, wọ́n ti Sunday Igboho lẹ́yìn, wọ́n fi àdúrà ràn lọ́wọ́.
àwọn èèyàn tó rí wọn pé wọ́n fi àdúrà ràn lọ́wọ́ kì í ṣe tó wá kàn nìyẹn. Ẹ má jẹ́ kí àwọn èsì burúkú, àwọn tí ò tó nǹkan nú ayé kan máa sọ̀rọ̀ burúkú sí Ìbà Gani Adams. Tá bá rẹ́ni tó jáde tó ń sọ̀rọ̀ burúkú sí Ìbà Gani Adams, a jẹ́ pé dìdìrín nù yín tẹ́ fẹ́ bà orúkọ OPC jẹ́ lẹ́ ń fi tí ò dá ránṣẹ́ sí Ìbà Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ò wọ́ ti irú tí ẹ jẹ́ káwọn èèyàn kan máa fi wọ́n wé yẹn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń jáde yìí tẹ́ ń bú Ìgbòho, ẹ̀yin ni ẹ̀ ń sọ̀kò sọ́jà tẹ́ ń gbóhùn onílé, tẹ́ ń sọ̀kò sórùlé tẹ́ ń gbóhùn onílé. Kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ló máa jẹ́. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Fún polówó yín 08067109598. Ìfọwọ́sowọ́pọ̀ lèmi wò pé ó yẹ ká ní, kì í ṣe wípé kéèyàn ìran Yorùbá tún máa ṣépè tàbí ká máa jà, ká máa ní ẹnìkan ìgbà kan ẹnìkan àwo kan. Nígbà tẹ́yìn wà nílé tẹ́nìkan sì wà ní inú igbó tó ń jà fún mi àti yín, tẹ́ tí wọ́n á sọ̀kò, tẹ́ tí wọ́n á ṣépè fún. Ẹ ti mọ̀ wípé pè tẹ́ ẹ sẹ́ orin Saheed Òṣùpá bèèyàn gbé wàá ṣépè àpàdà wà dáre, èpè lépè pẹ̀lú ègún wọn ni ó pé lépè bọ́lọ́mbà mú kò ní bọ́. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Àwa ò dúró sẹ́yìn ẹnìkan o, ṣùgbọ́n ń bá sí dáadáa àwa náà ó tẹ̀lé. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi o. Bẹ́ẹ̀ bá sì lẹ́ mọ̀ wá tẹ́ bá lẹ́ mọ̀ wá pé n tá a tún sọ orí bákan pé ẹ mọ̀ wá ọ̀dà Ọlọ́run ṣàánú gbogbo wa. Ẹ ṣeun.